ìṣẹ̀ṣe, tiwa láṣà, tiwa ní ìṣẹ̀ṣe. Àṣà wa kò yẹ kó kú o. Tiwa láṣà, tiwa ní ìṣẹ̀ṣe. Ébà àwa là ń gbẹ́sà lárugẹ. Mo ní mo kí wá gbogbo ọmọ Yorùbá òdòdó àwọn ọmọ Yorùbá tààràtà. Gbogbo Yorùbá tí ń bẹ nígboro olú Ìlọrin Adékìtì àti Ìgbónà ìyẹn. Wọ́n wá kí gbogbo Ìgbónà lápapọ̀. Mo kí lọ́nà àbẹ̀hùn. Mo kí tẹ̀sọ́tẹ̀sọ́. Mo kí tológun. Mo kí ẹ̀yin ọmọ Òró Owóṣẹ̀ lòsì. Ìwíjọ bí ọmọ abímọ ní ṣogun àgbààgbà wọn ajábùlà ọbẹ̀ lòsì. Òtún òró ló nílẹ̀ ààrẹ ìyẹn. Òsì òró ló nílẹ̀ ààrẹ ìrùwà. Gbárin onílẹ̀ àgbà àárín. Ewúrẹ́ Òró ní jẹlẹ́sẹ̀ gbàgede, àgùntàn Òró ní jẹlẹ́sẹ̀ yàrá. Adìrẹ òkò kó ti kóru mi dé. Wọ́n bá jẹ títí wọn àjẹdí púpọ̀ lọ́fìá. Aláìlóbìnrin ọ̀tọ̀ọ̀rọ̀ ọmọ lọ́wọ́ lọ́fìá. Mo sinmi lọ́nà ọbẹ̀ mo dá lé. Ẹlẹ́yìn ọmọ Esie ọmọ eléèrè gbùngbùn nígbò odò retí kúnlẹ̀ wọn ẹlẹ́jọ́. Èmi ò rí èèyàn tí ó rojọ́ fúnra rẹ̀ tí ó jẹ́ bí ìtì àjàdó ọmọ apàṣà. Ìtì àjàdó bẹ́ẹ̀ bá mú lè bí ó ṣe mú. Wọn kígbe sára lé tan ọmọ afẹ́yìí ó lè gbó tẹ̀tẹ̀ lẹ́gàn. Àárí bí n bá kèsì ẹ ọmọ eléèrè gbùngbùn nílé odò nílé kábíyèsí eégún jọbí ọba aládé jìnrìn bí etí erin. Mo ní mo sinmi ara àgbàjà ní Ìgbónà wà. Elése ọmọ ajẹbi ọ̀rọ̀ yọ̀ ṣe bí Ìgbónà náà ní gbogbo wọn ṣe. Elése ọmọ wòyíra kọ́mọ́rẹ́ ẹrúkẹ́rú tí olówó wọn lẹ́nu. Wòyíra kọ́mọ́rẹ́ ìgbàkígbà nkẹ́kẹ́ sọ òkòbógun gùngùn bó legun tán ọ̀tẹ́wọ́ rẹ̀ bí igbá oko. Owó jẹ́ ńlọkọ lóbìnrin rọ̀gbọ̀dọ̀ lẹ́wà wọn òkò kàkà kí mọ́ mo kò sẹ́lí ojú ó máa yá. Mo tún sinmi lọ́nà àbẹ̀wò mọ́ dálé. Ọjọ́ rẹ̀ bí àná kò tó pa kan lọ́ọ́ fi kankan dùn. Bí n bá ní n ó kí gbogbo Ìgbónà ìyẹn pátápátá. Ó rí n ò ní ìkan pé méjì lọ́dọ̀ ọdẹ mi. Àmọ́ gbogbo ọjọ́ òní ni wọ́n fi kílẹ̀ Ìgbónà torí wọ́n pọ̀ jaburata nípínlẹ̀ Kwara Saka lọ dájú. Ìlà Ọ̀ràngún Ìgbónà náà ní Ìlà Ọ̀ràngún ọmọ ògbóyè gbadé ọmọ òrùbù tí sẹ́mu lọ́wọ́ òkè ọmọ àgbà mẹ́tàlá ọ̀kan san lọ́rẹ̀ iye ìpínrin ọ̀kan san orí ìpẹ́fọ̀n ọ̀kan tó kù lókùn tẹ̀ ìpínlẹ̀ Adégbọ̀rọ̀ máa gbọ́n ọmọ tewétewé ni mo tẹ̀ kọ́ tí òtún ni mo sàárẹ̀ Ìgbónà náà ní àwọn Ìgbónà wọn pọ̀ jaburata mélòó lábẹ́ ka lẹ́yìn àdìpé lẹ́nà Ìgbónà ọmọ pọ̀ bẹ̀rẹ̀ látàmọ́yọ̀ àmọ́ kí Ìgbónà lọ sùn àbáhùn ni lágbà àsìn ọmọ agúnyán pupa pálejò pupa lórí ẹni pupa ojú ń tàlejò ojú ń tiyán ojú ń tọbẹ̀nú àwo tangẹrẹ fanfàjẹ́ olókun faranja ẹni ọjà mọ́ lọ́wọ́ làmọ́ lólókun ẹ̀sìn kìlọ̀ fún olókun ẹ̀sìn Ìbàdàn kọ́mọ bolókun ẹ̀sìn àrànjẹ́ ẹ̀yin ọmọ Ìsìn alágbà àsìn mo dú ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin bí n bá fẹ́ kó ìràn bá bẹ ẹ̀yìn mo ní tètè dé ẹ jẹ́ n sinmi lọ́nà àbẹ̀ òun kí n fi gbogbo ẹ̀rọ lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ èmi àyọ̀fẹ́ ògún olóhùn àrò tí ń jẹ́ torótoró. Ẹ pè mí sórí nọ́mbà yìí bóyá ẹni kìíní kan tẹ́ padà bá mi sọ. Ẹ pè mí sórí 080 38 62 62 65 lẹ́pẹ̀ nọ́mbà tèmi.